Ìbàdàn láwà yóò. Ìbàdàn májàmájà. Bó ṣe kára wájú lẹ́rú. Ìlú Èkó. Ìlú Ògúnmọ́lá. Olódòdó kẹ̀rí lójú ogun. Ọmọ Ìbàdàn ń sáré. Òkè Ìbàdàn. Mo kí wa kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti ń gbọ́ wa. Orúkọ mi ni Tèmiládé Àlòkò. Bẹ́ẹ̀ ni àlejò mi àwọn náà ni Kúnlé Afọ́d. Àwọn náà ni mọ́ fífi Mr. C o. Wọ́n sì ní mọ́ lo bọ̀dá. Wọ́n ní mọ́ lo ọ̀nkú. Wọ́n ní mọ́ lo kankan. Kúnlé Afọ́d lórúkọ wọn. Ẹ káàbọ̀ sórí ètò Òkè Ìbàdàn. Ẹ ṣé gan, ẹ ṣé. Ọkùnrin tó sun rárá fọkùnrin ẹgbẹ́. Ẹ ṣé. Àkọ́ṣẹ́ náà. Tí ẹ fẹ́ sọ lẹ́ẹ̀kan nìyẹn. Bẹ́ẹ̀ni. Obìnrin tó ń sun rárá fọkùnrin náà. Ṣá wálé lábo ló ń ṣe. Ẹgbẹ́ ká gbà pé akọ iṣẹ́ náà ló náà ń ṣe. Orúkọ mi kò ju Adékúnlé Ọlálékan Afọ́d, ọmọ ìyá nọ́ọ̀sì, ẹni tí ó mèsì ọ̀rọ̀ abẹ́rẹ́ ìlú kú kan. Èmi tún ṣe gbọ́ yẹn lé nínú ẹ̀yin ará ilé ṣe rí wípé ẹ̀yin náà tún ṣe gbọ́ tuntun. Ẹ káàbọ̀ sórí ètò Òkè Ìbàdàn. Mo sọ kó tó di pa bẹ̀rẹ̀ ètò mo ní kódà mi mọ̀ pé ọmọ ìlú Ìbàdàn nìyẹn, kí ló wá dé? Ṣé rí èyí tó kọ́kọ́ jà ní kí gbogbo wa mọ̀ pé ọmọ Nàìjíríà ni wá. Èyí tó wá jà jù yẹn lọ ní kí gbogbo wa gbà pé adúláwọ̀ ni wá. Because tó bá nígbàgbọ́ pé ìgbàgbọ́ mi pẹ̀lú ìwádìí ó jẹ́ kó yé mi pé adúláwọ̀ lọ́lọ́run kọ́kọ́ dá. Ìrìn àjò káàkiri ló pa àwọ̀ ara dà fáwọn tí wọ́n kúrò ní agbègbè ibi tí àwọ̀ yìí tó wà tí wọ́n àwọ̀ yẹn wá ń para dà díẹ̀díẹ̀ wọ́n wá ń bára wọn bí ó fẹ́ra wọn bímọ tó ń yàtọ̀ sáwọn bí àwọn tọ̀hún ṣe padà bẹ̀rẹ̀ sí jẹyọ nìyẹn bẹ́ẹ̀ ni nínú ìwádìí gidi. Mo nígbàgbọ́ pé ẹni tó bá ti ríra ẹ̀ bẹ́ẹ̀ kò ní máa ní ìpinnu pé ẹ̀yà kan báyìí lòun apá àbí báyìí kan lòun ó kàn jẹ́ pé ẹni tó bá tún fọwọ́ sí júwe lé ọmọ àdìrán ń pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan. Ibo wà ní agboolé yín ní? Òkè Arẹ́nì nílé Aṣúkúná. Ilé Aṣúkúná. Ǹtẹ́ ẹ bá ti gbọ́ ẹ ti gbọ́. Ilé tó popular gidi gan ni. Ó mú ilé tí. Bẹ́ẹ̀ ni. Kò kéré. Kò kéré nú ayé. Kì í ṣe bàbá nìkan. Ìyá mi ọmọ Oǹdó nìyá mi. Oǹdó lára ń tà tí ń sọ̀bọ̀ kó tó di pé a bẹ̀rẹ̀ ètò. Ẹ̀yin ìyá wa ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń jí ọmọ gbé. Olófà tí ìyá mi fi mú mi súnmọ́ àwọn èèyàn wọn àti ìlú wọn ju Ìbàdàn tí a ti bí mi lọ. A dẹ̀ lè dá wọn lẹ́bi èmi mọ̀ tí àwọn àti bàbá dàpọ̀ débi tí ìyá fi ń gbọ́mọ lọ. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mi ò fọwọ́ sí ju Ìbàdàn. Ìbàdàn gidi ni mi o. Àjòrò sùn. Ṣé ẹ lè kí Ìbàdàn? Orí kì wo lẹ fẹ́ràn jù nípa ìlú Ìbàdàn? Èyí tí mo fẹ́ràn jù mo ti forúkọ tèmi kún. Ó yẹ kẹ́ ti máa mọ̀ bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní ìlú Ògúnmọ́lá, ìlú Àjàyí, Olókè Gbàngbàṣẹ́ Gbàngbàṣẹ́ lóde gẹ̀rúgẹ̀rú. Ìlú Kúnlé Afọ́d náà kì í ṣe ìlú Ògúnmọ́lá nìkan kì í ṣe ìlú Afọ́d náà ni. Ṣé Afọ́d yẹn ṣé sọ́ni mi ni? Ṣé ká dé di sàárè bàbá mi ká lọ bèrè. Àwọn olùkọ́ bẹ́ẹ̀ ni ṣé ká tún dé sàárè kòkó. Mo bá lọ́wọ́ bàbá mi ni pé bàbá mi jẹ́ Rẹ̀mí Afọ́d. Mi ì gbé pẹ̀lú wọn láti kékeré. Ìgbà tí màá fi yúùsì mọ́ wọn n táwọn sọ fún mi ni Rẹ̀mí Afọ́d. Ṣé ẹ tẹ̀ wá gbìyànjú láti ṣe ìwádìí? Ṣé tó fẹ́ wádìí kọjá Aṣúkúná ni? Aṣúkúná ò tó yín. Aṣúkúná orúkọ mọ̀lẹ́bí yẹn ti tó gbogbo wa. ẹ jẹ́ ká lò. Ló dàbí epo èbó. Tí ó bá dùn létí ẹ jẹ́ ká lò. Tó bá Abẹ́òkúta nìkan kọ́ ló ń jórúkọ yẹn. Ibẹ̀ ló pọ̀jù sí. Irọ́. Àwọn kan gbá máa pè mí ní Abọ́dúnrìn. Irọ́. Àwọn kan á pè mí ní Àfọ́dúnrìn. Irọ́ tún ni. Bẹ́ẹ̀ ni.
ẹ jẹ́ ká dé síbẹ̀. kàṣà gbà bẹ́ẹ̀ pé afford àfi tẹ́ bá máa lọ sí ibi tá a sì ilé bàbá sí asúkúná àbílẹ̀ asúkúná àbáwọn ọmọ asúkúná tí wọ́n bá ń gbọ́ ètò yìí èyí tó bá fẹ́ wá kọ́ tán a máa bá ṣé máa ń lo agboolé gan. wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ gbàtọ́ lóun tún máa ràn wọ́n lọ́wọ́ ojú mi ò ṣojú tí wọ́n fẹ́ lè láwọn ọmọ kí n tó dé ilé gangan wọn àwọn èèyàn gan ti máa kígbe tẹ̀lé mi táwọn náà dẹ̀ ti máa fọ àìrí mi gan wọ́n ṣe fọwọ́ tó yàpọ̀ ọmọ wa rèé kí n tó dáa kéèyàn fi tún orúkọ ẹbí ṣe nìyẹn. Ọlọ́run fún wa lọ́mọ tó ṣe é mú yangàn láwùjọ ṣùgbọ́n kí wàá lè sọ nípa ìlú Ìbàdàn gẹ́gẹ́ bí ọmọ bíbí ìlú Ìbàdàn bó tẹ̀ sílẹ̀ jẹ́ pẹ́ sọ pé bẹ́ẹ̀ yúùsì mọ́ Ìbàdàn ṣùgbọ́n ẹ̀jẹ̀ Ìbàdàn. ní ìṣọ́mọ àlè Ìbàdàn. kí ni kọ́lá tó lè sọ nípa ìlú Ìbàdàn. Ọlọ́run kẹ́ Ìbàdàn gan. Ọlọ́run kẹ́ Ìbàdàn gan. ẹ wò dáadáa nílẹ̀ Yorùbá yàtọ̀ sékòó ìlú wo ló gbàlejò jù. Ìbàdàn yìí àwọn àdúgbò kan wà ní Ìbàdàn yìí ẹ máa ra àwọn ọmọ Iléṣà ńbẹ̀ wọ́n wọ́pọ̀ ńbẹ̀ ẹ bá tún dáwọn àdúgbò kan ẹ máa ra àwọn ọmọ Abẹ́òkúta wọ́n wọ́pọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ àwọn Ìjẹ̀bú tún lágboolé n'Íbàdàn bó tilẹ̀ jẹ́ pé ẹ̀bá ọ̀nà náà ló di ìlú ṣùgbọ́n ìlú tọ́lọ́run gbà fún ni nígbà tọ́lọ́run máa bá wa mú wọn Ìbàdàn yìí òun ní ìlú tó tóbi jìkejì ní ilẹ̀ adúláwọ̀ ní àsáìdì ọ̀dọ̀ tí wà ní ṣé gúúsù láwà bẹ́ẹ̀ ìwọ̀ oòrùn àríwá west ìwọ̀ oòrùn ṣe ríbi tá a tún wà yẹn àwa la tún tóbi jù tó jẹ́ Ìbàdàn tíá ní àyín nígbà ṣe bí máa ń fi Ìbàdàn yan gan àwọn èèyàn ńlá láti dìde ńlẹ̀ Yorùbá nígbà tó máa dìde gbogbo nǹkan rí tó fẹ́ ṣe Ìbàdàn náà wá ṣe sí ẹ jẹ́ ká lu bàbá wa tí wọ́n ti wàjà lọ́gọ̀ ẹnu fún iṣẹ́ ribiribi tán ṣe láyé ìyẹn Awólọ́wọ̀ Cocoa House ibo náà ṣe sí ibo ni television station ti bẹ̀rẹ̀ ní Áfíríkà Ìbàdàn ní òkèrè o yunifásitì Ìbàdàn ní ṣé máa kà lọ kó bá dàbí pé ìgbéraga ẹ̀ ti pọ̀ jù Ìbàdàn jẹ́ ìlú kan tí kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn nínú òṣèlú nílẹ̀ Yorùbá ọ̀kan gbòógì ní Ìbàdàn tẹ́ bá wò gbogbo tó bá fẹ́ fi ibì kan ṣe àárín nílẹ̀ Yorùbá láyé àtijọ́ títí dòní Ìbàdàn ni tí ẹ bá lọ́rẹ̀ẹ́ tí kan wà l'Óṣogbo tí kan wà n'Ílọrin tí kan jọmọ Oǹdó tí kan jọmọ Abẹ́òkúta tí kan jẹ́ Ìjẹ̀bú tí kan jẹ́ Èkó tá a fẹ́ máa ṣèpàdé lóṣooṣù bó lẹ́ máa fẹ́ fi ìpàdé sí. ẹ jẹ́ pàdé ń bàdàn. àárín ló wà àárín dẹ̀ ni olúfẹ́ dáa jù lé ayé ó bá wà wájú jù ogun ni ó wà lẹ́yìn jù ọ̀rọ̀ àárín dáa. ẹ ṣeun gan tó ẹ̀yin ará ilé ìṣẹ̀rí wípé ọ̀gá wa gbajúgbajà òṣèré Kúnlé Afọ́ọ̀d wọ́n mú Ìbàdàn tó jẹ́ ìlú wọn gangan wọ́n fi mú yangàn irú ẹ̀ làwa máa ń fẹ́. ọmọ ìlú wo lẹ́yìn. èmi sì di Ìbàdàn tẹ bá ń gbọ́ àwa láti Ìbàdàn. ẹ má kẹ́ tó di Ìbàdàn kẹ́ tó ní ṣé Ògbómọ̀ṣọ́ ni yín. èyí náà tó ń ti àwa náà la ní gbogbo ẹ̀. ìlú ayọ́gbẹ́lú yóò ṣe fi yangàn. kí ló dé àwa lámì Ìbàdàn tó fi dọ́dọ̀ tí yín. tó fi Ògbómọ̀ṣọ́. àwa náà la ní gbogbo. kankan náà ni wá èyí náà ti sọ wípé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ẹ sì mọ̀ pé téèyàn bá wà òun náà nílò ẹni. bẹ́ẹ̀ni àwọn èèyàn ló máa ń fẹ́ là á ọmọ Ìgbò tá a bá bí sílẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni kí ló dé tán lọ ń bímọ sílùú òyìnbó tán ń pè ní citizen ẹ̀ẹ́dẹ̀wà ń bí ẹ̀fẹ̀ claim citizen bí tẹ́tí bí tẹ́ bá ti gbé nìkan kọjá ọdún mẹ́wàá èèyàn ti dánmọ́ bẹ̀. ẹ ṣeun gan ẹ sọ fún wa àwọn ilé ẹ̀kọ́ tẹ́ lọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ibi tí ẹ ti sọ wípé tọ́ ibi ni Olúwa ràn mí lọ́wọ́ dé bóyá ẹ sì tún tẹ̀síwájú torí wípé ẹ̀kọ́ kì í tán fáwọn aráalé. èmi ò fi bẹ́ẹ̀ kàwé púpọ̀ kì í ṣe pọ̀ ọpọlọ mi kú ṣùgbọ́n ẹbí ìrìn àjò ẹ̀dá bá ṣe máa rí ló máa rí.
nígbà tí màá bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ní Festac nígbà yẹn ní Festac 77. Wow. Mo lọ sí school yẹn a máa ń pè ní school 7 orúkọ tó ń pè máa ṣe pé nọ́mbà ni wọ́n fi ń dárúkọ àdúgbò dárúgbò ẹni àti iléèwé nǹkan kan school 1 to school 13 nígbà yẹn school 7 lèmi wà school 7 yẹn mo kà dé primary 3 mo wá lọ parí primary school mi sí Ọ̀wọ̀. Ìgbà yẹn ni mọ́mì gbé yín lọ sí. No, ọ̀dọ̀ ìyá mi mo wà láti kékeré àti Festac o àti gbébàdàn yìí rí nígbà kan tí wọ́n kọ́kọ́ fi ń bí mi gangan Ìbàdàn ni ìyá ti ń ṣiṣẹ́ nígbà yẹn lọ́mí àdìo bí bẹ́ẹ̀ lápáta ń bì. Yanos. Nígbà tí mo kúrò tí mo lọ sí Ọ̀wọ̀ mo lọ demonstration primary school lọ́wọ́ mo wá kúrò bẹ́ẹ̀ mo lọ sí command secondary school Jos. Wow. Torí ẹni pé mo lọ́mọ Nàìjíríà díẹ̀ tíntìn mo ṣetán ní Jos ẹ̀yìn ìgbà yẹn mo ti ń ṣe nǹkan tí mo ń ṣe ṣùgbọ́n ẹ̀kọ́ òpin kò dìgbà tá a bá lọ sí igun yàrá iléèwé nìkan lẹ́kọ̀ọ́ torí pé mo kọ́ tíátà lọ́dọ̀ àwọn ọ̀gá mi kan mo kọ́ lọ́dún 7 lọ́dọ̀ ọ̀gá Bello ní àwàdà kẹ́ríkẹ́rí mo kọ́ lọ́dọ̀ àwọn ọ̀gá mi Bẹ́ntọ́mọlójú Jídé Ògúngbadé àti Jamana Níkúlápò fún bí ọdún 7 míì mo ń ṣe é wọnú ara wọn gbà yẹn ni mo kọ́ lọ́dọ̀ àwọn èèyàn púpọ̀ Ọlọ́run fọ̀run Kẹ́yọ̀mí Ògúnmọ́lá fún ọba ìgbà díẹ̀ náà mo wà lọ́dọ̀ wọn fún ọba ìgbà díẹ̀ mo fi yẹn kó ìmọ̀ káàkiri ẹ̀kọ́ náà ni kò dẹ̀ ṣe fọwọ́rọ́ sẹ́yìn tó rò là ń jẹ lẹ́nu. Ẹ ṣeun gan inú mi dùn wípé ẹ jẹ́ kí ó yí àwọn èèyàn wípé iṣẹ́ yìí kò ń ṣe wípé ẹ kàn rí bọ́ àwọn tó sáré wá náà máa ń sáré lọ. Ẹ farabalẹ̀ ẹ̀kọ́ dáadáa ni ṣùgbọ́n ǹjẹ́ tẹ́ lè sọ àwọn ìyàtọ̀ nínú àwọn tí ẹ ti dárúkọ báyìí ó tó bí àwọn bíi 5 tẹ́ kọ́ṣẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ wọn kí ni àwọn ìrírí yín nígbà tẹ́ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn ẹni yìí ní kọ̀ọ̀kan. ṣe rí ìrírí tí a rí ó pọ̀ nígbà yẹn ìyàtọ̀ tó kọ́kọ́ wà ní pé mo kọ́ eré amóhùnmáwòrán lọ́dọ̀ àwọn ọ̀gá Bello mo kọ́ eré orí ìtàgé àti ti rédíò lọ́dọ̀ àwọn ọ̀gá mi Bẹ́ntọ́mọlójú Jídé Ògúngbadé kọ́lọ́run fọ̀run kẹ́ àwọn àti Jamana Níkúlápò. Gbà tí mo ti ń kúrò lọ́dọ̀ àwọn ọ̀gá mi ni mo bá wọn ọ̀gá Yọ̀mí Ògúnmọ́lá the late Yọ̀mí Ògúnmọ́lá ṣiṣẹ́ díẹ̀ kí n tó wá pàdé Sunday Ṣóyínká tó di Korede Films. Sunday Ṣóyínká ló fi káràkátà ìdí iṣẹ́ yìí ló fi kọ́ mi. Ṣé pé ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èyí tá a kọ́ pé bọ́n ṣe ń gbé náà rè bọ́n ṣe ń tọ́ náà rè bọ́n ṣe ń kọ ìtàn rè bọ́n ṣe ń ṣeré rè ọ̀rọ̀ tó lè sọ bó ṣe lè sọ rè tínú bá ń bíyàn bójú ṣe lè rí rè tínú èèyàn bá ń dùn tí ò dìgbà tó bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ní kíkọ́ gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ la kọ́ ẹ̀kọ́ yẹn àkójọ ta sọ di ẹyọ kan ṣùgbọ́n Sunday Ṣóyínká ló fi káràkátà jẹun ló fi kọ́ mi. Nídìí tíátà bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ kò ṣe ṣùgbọ́n báwo lẹ ṣe develop passion ìfẹ́ tẹni ṣeré gangan nígbà tẹ wà ní secondary school ǹjẹ́ ẹ lọ sí ẹ̀yà ti eré oníṣe àbí báwo mo ṣe fẹ́ pè ṣé art lẹ ṣe ni sáyẹ́ǹsì ni àbí commercial. ẹ jẹ́ n fọ́ fún yín díẹ̀ nǹkan tó bá ti wà nú ẹ̀jẹ̀ kò sí nǹkan tẹ́ lè ṣe sí láti kékeré màmá mi jẹ́ ẹnìkan tí gbogbo ìdílé wọn àlùfáà olùṣọ́ ìjọ kìnnìkan ẹnìkan ní gbogbo ìdílé wọn kò sí kó bá dìgbà ọdún yálà àjínde àbọ̀dún kérésìmesì ká má ṣeré nínú ṣọ́ọ̀ṣì kò mọ̀ kò sí láti kékeré yẹn bí ọmọ píníṣín ni mo ti máa ń kópa
kópa tó nípa nínú àwọn eré yẹn ní ṣọ́ọ̀ṣì. Yàtọ̀ sí yẹn ẹni tó bí tẹ̀lé màmí ọmọ méjì tí grandma mi ní náà ni ọkùnrin ní Bọ̀dá Ayọ̀, Indian làwọn wà. Bọ̀dá Ayọ̀ yẹn jẹ́ ẹnìkan tí Ọlọ́run fún ní ẹ̀bùn tí mo ní yìí títí wọ́n tún unique ṣùgbọ́n àwọn ò fi ṣiṣẹ́ ṣe torí pé tíṣà ni wọ́n. Gbogbo ìgbà tí mo lọ gbé lọ́dọ̀ wọn torí mo gbé lọ́dọ̀ àwọn náà ní Ọ̀wọ̀, gbogbo ìgbà tí mo lọ gbé lọ́dọ̀ wọn bí ká gbégi lére tíṣà ni wọ́n o máa lọ ragi a máa gbégi lẹ̀ wọ́n á gbégi lére bí kọ́ gbé wa jókòó ní ìrọ̀lẹ́ ní òpin ọ̀sẹ̀ kọ́ máa ta jìtá kọ́ máa kọrin kọ́ máa sọ̀tàn gbogbo àwọn nǹkan yẹn ó wà lára àwọn so gbogbo ìgbà yẹn náà ní kíní yẹn ló ti ń wù mí pàtó náà máa ṣe tó ṣe láṣẹ parí iléèwé tí mo lọ iléèwé àwọn ológun ni command wọn ní Jos wọn fàyè gbà ká máa ṣe rádaràda gbogbo ìgbà táwọn school ṣe lit àwa ò ṣe kan rí gbogbo ṣùgbọ́n náà wá ṣe ní àkókò kan 1986 wọ́n fẹ́ ṣe eré kan eré yẹn wọ́n máa ń ṣe káàkiri state nígbà yẹn NTA ló máa ń sponsor eré yẹn wọ́n pè é ní Telefest gbà tó wá kan Jos school wa náà wá gbéṣẹ́ yẹn fún wọ́n gbé fún school wa báyìí wọ́n wá pè pé gbogbo ẹni tó bá ní interest o ẹ wá o mo lọ síbẹ̀ ibẹ̀ ni mo ti kọ́kọ́ máa hàn lórí tẹlifíṣàn láyé mi that is 1986 so ibẹ̀ a ṣe lẹ́yìn yẹn ṣe mọ àwọn ológun wọ́n tún stop wọn kò sí nǹkan tó tún jọ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n tèmi bá ti wá wálé holiday wọ́n máa ń wá location àwọn èèyàn lọ pé wọ́n ní ibì kan wà ọdún fa máa lọ bẹ̀ wọ́n níbì kan wà délé òrùlé ni mẹ́tọ̀ mi mo láìkì wọn gan máa wá wọn lọ́ngbà ẹ̀ sí fàdé yìí wọ́n tún náà lọ Jẹ̀bú máa tún struggle máa tún lọ bá wọn Jẹ̀bú láti bẹ̀ ní Jọ́ọ̀sì tí mo wà ìgbà yẹn wọ́n ń ṣe behind the cloud tí n bá ti dé Jọ́ọ̀sì pé school tó bẹ̀rẹ̀ o mo lè ti dé bẹ́ẹ̀ bíi 2 days before ká tó resume because boarding school mo lọ màá ti sáré lọ location mi ì ṣe gbọ́ngàn bẹ́ẹ̀ jù lọ wòran lọ wọ́n ṣàṣe ń ṣeré wọ́n ṣe ń ṣeré torí ìfẹ́ tí mo ní sí ó lè ṣe tán secondary school mo pè yá mi òun nìkan ní ó ń tọ́ wa. Bàbá ńkọ́? Bàbá ẹ jẹ́ ká gbà pé ìyá mi náà ni ò jẹ́ kí bàbá mi ṣẹ̀tọ́ lásìkò gbà yẹn ìkọ̀ bàbá mi ò sọ pé àwọn ò fẹ́ rí mi torí nígbà tí mo padà súnmọ́ wọn wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀ ni. Jẹ́yìn nìkan náà bí fún wọn ni? Èmi nìkan ni wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀. Kí ló wá dé tẹ́sán wípé màmá ni ò fàyè sílẹ̀ fún dádì láti ṣojúṣe ṣóbìnrin ní láti kọ́kọ́ sọ fọ́kùnrin ọ̀pọ̀lọ́ ní ká bá débi ìrù ẹ ti fẹ̀sùn kàn wá bẹ́ẹ̀ ẹ ti fẹ̀sùn kàn wá. sẹ́rí gbọ́mọ wá kí ni owó ló ná ni o ẹ jẹ́ ká fò kì í sọ̀rọ̀ tí mo sọ rí ní interview mi ìdẹ̀fẹ́ sọ because ìfẹ́ tó jinlẹ̀ ó wà láàrin mi àti àwọn mọ̀lẹ́bí mi àtọ̀tún àtòsì mi ẹ jẹ́ ká fò. so gbogbo ìgbà yẹn interest ti wà bàbá bẹ́ẹ̀ náà ní kí n go ahead ní tẹ́ǹtọ́ wa why not ẹ jẹ́ kí n fààyè lẹ̀ fáwọn àbúrò ẹran àwọn bó tilẹ̀ yẹ pé màmá mi fẹ́ kí n kàwé dé màmá mi sì ń ṣe ẹ̀sáàmù dé sí ẹ̀ mọ̀ àwọn Oǹdó wọ́n fẹ́ràn òwe ṣùgbọ́n mo sọ fún wọn kó lè rọ gbogbo wa lọ́rùn ẹ jẹ́ káwọn continue kémi lọ wá kànṣe kan gbogbo ìgbà yẹn àwọn tó fẹ́ kí n lọ ṣe iṣẹ́ bóyá màá lọ ṣiṣẹ́ chemist kan bóyá màá lọ ṣiṣẹ́ níbi kan mo ní gbogbo bí tẹ́ ẹ̀ mú mi lọ ìmọ̀ àbábẹ̀ jẹ́ ìgbà ìlọkàn mi wà ọjọ́ tí wọ́n wá rí ẹnìkan tó ń ṣàárẹ̀ kan gbé wá sọ hospital tí màmá mi ti ń ṣiṣẹ́ wọ́n ní pé àwọn òṣèré ló wá ń kí ẹni yẹn báwo lè ṣe jẹ́ o nígbà táwọn èèyàn yẹn lọ àyẹn ní olùdarí eré lòun àmú lọ́mọ tí ò fẹ́ ṣe nǹkan mi o abẹ́rẹ́ àti basọ́ ní òun ṣe ẹni ẹni kan lọ pẹ̀lú amúdẹ̀dẹ́wẹ̀ òun dìrẹ́tì eré kan lọ́wọ́ fún Wọlé Ṣóyínká wọ́n bá ti discharge òun kí n tẹ̀lé òun lọ kó sí fóònù mo ń lọ yẹn
oṣù 6 mo lò láìwá tí mo ti rí tó múnú mi dùn. inú ọ̀lù national theatre ni wọ́n ṣe mọ̀ pé inú wọn gan dùn pé mo ti ó ṣàtìrí wúlò fúnra rẹ̀. táwa lẹni náà. wọ́n ti dolóògbé ní ọdún 2 sẹ́yìn sí Jídé Ògúngbadé àwọn náà mú mi wá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn tọ́jọ́ ní ẹgbẹ́ kan náà papọ̀ bẹ́ẹ̀ ń tọmọ lójú àti German yẹn ibẹ̀ ń gba ẹ̀ mo wá tẹ̀lé wọn mo fi wá mọ ọ̀tún yàtọ̀ sósì kí n tó wá ṣẹ̀ṣẹ̀ wò pé òkè ọkàn mi ń fà séré Yorùbá kí n tó wá lọ́jọ́ àwọn Ọ̀gá Bello. ṣé èèyàn kan ló mú yín lọ sọ́dọ̀ Ọ̀gá Bello ní àgbẹ̀? ó fẹ́ sí ara mi rìn lọ ni. báwo lè ṣe ọ̀nà méjì ni ìrìn yẹn gbà mo kọ́kọ́ ti ṣe mọ̀ n tó bá wà lọ́kàn èèyàn mo lọ ọdún Ifá mo lọ ọ̀dọ̀ ọ̀nkúdélé Odùlé àwọn náà wá sọ fún mi pé àwọn ò ní gúrùpù o bóyá kí n lọ sí Àwàdà Kẹ́ríkẹ́rí mo wá lọ bẹ̀ mi ṣe mọ̀ ọmọ kékeré mi ní confidence àti gbé súnmọ́ wọn dáadáa mo wá padà sádùúgbò máa ń kọ́ wá wà ládùúgbò wa Mr. Babs wọn ṣe fíìmù ọ̀sìn máa yẹn ní video club. èèyàn máa ń rẹ́ǹtì fídíò gbà yẹn ìbá ti wá lọ sí video club gbogbo mi ìfẹ́ mọṣẹ́ tí mo lè ṣe láyé gbogbo owó yẹn máa lọ fi gba fíìmù màṣá máa wò ó gbogbo ìgbà tí mo sọ mo ti kó gúrùpù ara mi jọ o. gúrùpù bò ó. mo ti kó gúrùpù jọ. tẹ̀sí ń kọ́ṣẹ́. mi tí mọ̀ kankan mo ti kó gúrùpù jọ a pè ní Dream of Tomorrow. ibẹ̀ ni Ọlọ́run ti kọ́ mi bá a ṣe ń kọ ìtàn. ẹ̀bùn tí mo rí dì mọ́ nínú gúrùpù yẹn nìyẹn torí every weekend a máa ń ṣe competition láàrin ara wa pé ẹ jẹ́ ká kọ̀tàn ká wo tẹ́ni tó dùn jù ẹni tó bí tẹ̀lé mi níkẹ́ ìtàn tiẹ̀ ló máa ń dùn jù nígbà yẹn ṣùgbọ́n mi ò nígbà èmi náà sábà wá story jọmọ ẹ̀yẹ ẹ̀sìn náà ó ń kọ lóvù ó dẹ̀ máa ń òun náà máa ń kí ni màá pè motivational speaker nípa marriage she does that because she's very good at it so ìgbà yẹn mo ti kó gúrùpù jọ àti ń train ara wa so ìnáwó àṣàlọ owó gba fíìmù inú fíìmù yẹn máa wá wò nígbà tá à ń kọ́ra wa náà o ti rí bí eléyìí ṣe ṣe o ti rí ibi tó gbé kámẹ́rà yẹn ṣe wo eléyìí o ti rí bí ṣe wo eléyìí kó mọ ohun tó ń jẹ́ editing àṣàrùn tìbọnú ara wọn pé káwa náà lè fi bí mo sábà bí wọ́n ṣe wá pè mí lọ́yọ̀ kan pé mo rí pé interest ẹ̀ sí kìíní pọ̀ ó lè lọ jọ ó lóun náà wá ní interest wọ́n á ní kó lọ sí ọdún àti tẹ̀bí láwàdà kẹ́ríkẹ́ èmi mo fún wọn ládírẹ́sì wọ́n wá lọ àgbàlagbà bàtọ́ wá dé wọ́n á pè mí wọ́n dẹ̀ gba àwọn tó wọ́ tẹ̀sẹ̀ ń bẹ̀ o tí o ṣì ní interest mo ní tó bá dọ̀là táwọn bá ti ń padà lọ kájọ kí mo ìtẹ̀lé náà yẹn ni wọ́n ìdèrò Yorùbá fíìmù nìyẹn so ìtàn yẹn pọ̀ a lè sọ gbogbo ẹ̀tàn lẹ́ẹ̀kan ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ lọ. ṣe rò wípé bó ṣe ṣáàlì sọ wípé ó rọrùn nígbà yẹn bẹ́yìn ṣe wọlé sí indọ́strì yẹn sí àsìkò tá a wà yìí. indọ́strì tó wà ń sìn ní gbogbo àgbáńlá ayé ló rọrùn jù gbogbo iṣẹ́ dẹ̀ ní bẹ́ẹ̀ ń sìn ìdí tí mo fi máa sọ bẹ́ẹ̀ ni pé kò dìgbà tó bá lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan sìn kó tó lè ṣe iṣẹ́ táwa ń ṣe máa sọ̀dí fún yín. ṣẹ́rí kínní ó ti sọ gbogbo èèyàn di òṣèré. òṣèré bẹ́ẹ̀ ni. tó bá ti tàn tó bá ti dórí TikTok sọ bọ́n ṣe sọ. máa jẹnu. jó bọ́n ṣe jó dẹmọ bọ́n ṣe dẹmọ wọ́n tún ti kọ́ wọn bó ṣe lè ẹ́díìtì ẹ̀ ó wà lórí fóònù yìí làwọn kọ̀ọ̀kan ṣe tó fi dolókìkí lẹ́nu tó fi rí so dìgbà tó rí pé kìnìún kan dó kò dáa òun ló pa dignity àti respect fún àwọn àgbààgbà fún ethics iṣẹ́ yìí púpọ̀ ni wọn ò mọ̀ torí pé àti dolókìkí ń sìn ó ní kankan tí mo ń tẹnumọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní abnormal ó ti di normal abnormal ló ń sọ̀rọ̀ di olókìkí ń sìn abnormal ni púpọ̀ náà àwọn èèyàn fi ń jẹun sí ìwọ tó bá normal gan máa rí ẹbí wèrè ni ẹ jẹ́ kí n fi nǹkan kan ṣàkàwé fún yín
tẹ́ bá gbé fóònù tẹ́ ń wo àwọn olórin wa tó lókìkí tó ń gbé igbó dání lórí social media tó dẹ̀ lówó lọ́wọ́ táyé ń fẹ́ràn wọn, ọmọ tó wà lé tó jókòó tó ń wò tó náà fẹ́ lókìkí tó fẹ́ lówó lọ́wọ́ kílẹ̀ rò kó máa wá sọ̀kọ̀ ẹ̀. Àwọn èèyàn dẹ̀ rí bí nǹkan tó dáa. Púpọ̀ náà àwọn tá à ń sọ ìlú ní ìyá ló ní bàbá o tí wọ́n lè sọ fún wọn pé tó ń ṣe lójú ayé yìí ò dáa, ṣùgbọ́n wọ́n ti rí wọn bíi pé wọ́n ti dẹni ọlá, wọ́n ti dẹni tí wọn ò lè bá sọ̀rọ̀ mọ́ nìyẹn, tí ò dẹ̀ rí bẹ́ẹ̀ torí pé ó ń pa agbègbè wa lára. Ṣùgbọ́n ibi tí ẹ̀kọ́ eré dé ń sìn nìyẹn, bẹ́ẹ̀ dé lóyún tẹ́ kówó dé ẹ lè ṣe fíìmù tiyín láàárọ̀ la. Ṣùgbọ́n ìkọ̀kan tí mo wá fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ni pé bẹ́yìn ṣe sọ ìrìn àjò yín, ṣé àsìkò yìí ṣé wọ́n ń fún yín lówó ni, ṣé àwọn tẹ̀ ń tẹ̀lé ìgbà tẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni, ṣé ẹ gba owó oṣù tàbí ẹ ní owó ńlá kan tẹ̀ ń gbà tó fi ń jẹ́ kí ẹ̀mí yín kó sì máa fà sí. ẹ jẹ́ kí n ṣe níbi tẹ́ ń lọ yẹn máa fi ọ̀rọ̀ kékeré kan ṣe máa fi kín lẹ́yìn. Ìfẹ́ iṣẹ́ yìí òun ló mú púpọ̀ ní àwọn bàbá wa màmá wa má sá lọ lóyìnbó torí àwọn náà lórí ọ̀fẹ́ àti dúró ń gbà yẹn tó tẹ̀ tún rọrùn gbà yẹn ṣùgbọ́n wọn dúró. Ṣé láwọn ọmọ tó ń wá sí kí ló dé tí gbogbo wọn dúró? Kò rí lè ṣe pé ẹ̀mí wọn rọ̀ mọ́ṣẹ́ yẹn tán, èrè iṣẹ́ yẹn lẹ̀mí wọn rọ̀ mọ́. Ẹni tí ẹ̀mí ẹ̀ ò rọ̀ mọ́ kò lè forí lakú bẹ̀já ìlà ìlò òdì iṣẹ́ yẹn tó bá rí fún ìṣẹ́jú kan sá lọ. Àní ẹgbẹ́ ó ṣe wọn yẹn jàre mo ṣe fíìmù méjì tí mi rí kọ́bọ̀ lórí ẹgbẹ́ wọn á lọ. Òun náà máa rí àǹfààní kékeré tó máa sápò òdì iṣẹ́. Lóòótọ́ kò sẹ́ni tó fẹ́ jìyà kú, bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ náà ti wá dìrọ̀rùn tí àìmọye ọ̀nà táwọn bàbá wa ò rí tí ó ti làálẹ̀. Nígbà táwọn bàbá wa ń ṣiṣẹ́ yìí mélòó ló gba endorsement, mélòó ló rí advert, gbogbo àwọn ọ̀nà kéékèèké yẹn ti ń yọjú sí wọn tún sì ní tẹ̀rọ̀rùn torí pé kì í ṣe ìfẹ́ iṣẹ́ yẹn gangan náà ni ìfẹ́ àǹfààní ara ẹ̀ náà ni. Wọ́n bá ti wá rí mo ń fi eléyìí sọ fáwọn colleagues mi tó relocate mi bá ní ìtakò yín o torí ìlú gangan fúnra rẹ̀ ti lè ju tàtẹ̀yìnwá náà lọ. Kò dẹ̀ sẹ́ni tí ò fẹ́ tún rìn àjò ayé ara ẹ̀ tó láti tẹ bá rẹ́ni tó nífẹ̀ẹ́ iṣẹ́ yìí dọ́kàn tó bá wà lọ́hùn ó tún sì máa wá gbogbo ọ̀nà tó fẹ́ fi máa ṣe. Bẹ́ẹ̀ni. Tó bá rí àǹfààní àti sáré wálé ó bọ̀ wá ṣe ni. Ṣùgbọ́n àwọn kan tó fẹ́ lọ báwọn ti fẹ́ lọ gbé. Àwọn náà ẹ̀wọ̀ ẹ fún mi lẹ́jà iṣẹ́ wo náà. Bẹ́ẹ̀ni iṣẹ́ yìí ló sì ṣí ọ̀nà. Iṣẹ́ wo náà lẹ́ ń ṣe iṣẹ́ tí ò lówó lórí wo náà lẹ́ ń ṣe. Wọ́n tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ pé kò lówó lórí kan tó wá. Bóyá wọ́n rò pé torí níta máa ń rí lórí móhùnmáwòrán. Kó tó rí móhùnmáwòrán gbogbo èèyàn ló mọ̀ pé iṣẹ́ yẹn ò lówó lórí. Ẹ̀yin lẹ́ sọ bẹ́ẹ̀ o. Wọ́n mọ̀ ẹ̀dá wọ̀nyí láyé àtijọ́ èèyàn mélòó ló lè ní kọ́mọ lọ ṣe tíátà. Ẹnjìníà lọ ṣe dókítọ̀ lọ ṣe páílọ̀tì ni. Wọ́n iṣẹ́ táwa ń ṣe wọ́n rí bí iṣẹ́ àwọn àti ò nìkan ṣe. Wọ́n rí mo ti lọ báńkù mi rí ńgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwé náà ló ṣe iṣẹ́ àǹtí mi wá nǹkan ṣe sọ̀rọ̀ ọmọ yìí o. You understand? Wọ́n rí bí nǹkan gidi. Àwa làwa ń padà àwọn ọ̀gá wa adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá wa ṣe tó dùn wò tó dùn rí táwa náà fi wá táwa náà wá ń ṣe tó wá ń dàbí pé ju bẹ́ẹ̀ lọ táwọn olówó fi mọ́ ọmọ wọn wá sìn. Ṣùgbọ́n ṣé tí ẹ̀yin bá ní tí àwọn ọmọ tí wọ́n bá ní pé mo fẹ́ràn bọ̀dá Kúnlé Afod mo fẹ́ kọ́ṣẹ́ mo fẹ́ understand. 25 years tí mo ti ń kọ́yàn rí tí mo ní school 25 years. Irú ọ̀nà wo lẹ fi ń kọ́ ṣé ń kọ́ wọn láti ní ìpamọ́ra. Tẹ́ bá wo interview kan tí Òkìkí Afọláyan ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Gàjí náà ṣe interview kan Gàjí yẹn Ṣọlá Ọláìbí tó sọ ń pa bí
ọ̀gá àwọn Kúnlé Afọ́ọ̀dù tó ṣe kọ́ àwọn Afọ́ọ̀dù burú gan o Afọ́ọ̀dù máa ń nà wá gan o Afọ́ọ̀dù máa ń ṣe gbá Afọ́ọ̀dù máa ń ṣàwo ó ní ṣùgbọ́n gbogbo ẹ̀ báyìí ó ti dèrè fáwọn. If you are a good teacher tó bá mọ̀mọ́ kọ́ wàá máa bá ìgbà lọ pẹ̀lú láti kọ́ mọ́ gbogbo ọmọ kọ́ ni ọ̀rọ̀ ń kọ́ gbogbo ọmọdé kọ́ lẹ́gbà ń kọ́ ọmọ mi tó bá ti pọ̀ máa gbá ojú ẹ mẹ́rẹ̀ gbà ẹ ló máa sínkì sórí ẹ ọmọ mi má wọrí ó lè mọ̀ bó ṣe lè wo orí tiẹ̀ nìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ayé ṣùgbọ́n lómi ò mọ̀ bí mi ṣe rí lẹ ṣe gbọ́dọ̀ rí kìdẹ́ kò dẹ̀ ní rí bẹ́ẹ̀ fún gbogbo èèyàn ìwọ̀ntúnwọ̀nsì dẹ̀ nílé ayé tó bá lè mọ́ ọ díẹ̀ bá wọn ṣeré díẹ̀ gbogbo àwọn ọmọ tó ń sọ yìí náà gbogbo ìgbà yẹn náà máa ra tọ́kì máa dín máa ṣe gbé ẹ̀ máa kó lé wọn lọ́wọ́ láì ṣe pọ́n fowó kan fún mi títí dọ̀la mo ṣe ń ṣe ẹ ti understand àyìn bẹ́ẹ̀ ṣe jẹ́ ká ṣe fàájì lọ́rọ̀ lẹ́yìn ààrẹ náà ni púpọ̀ náà àwọn ọmọọṣẹ́ mi máa graduate wọn ní tí ì lọ wọ́n sì wà lọ́dọ̀ mi ètò ti graduate 10 years mi sì wà lọ́dọ̀ mi ọ̀dọ̀ ọ̀gá iṣẹ́ àwọn gàjí yẹn gan mo láti fagídí lé wọn lọ ẹ ti ẹ lọ ẹ̀yin náà lọ dáwọ́. now ṣe rí sáà yìí ó ṣòro bọ́mọ wí jù wọ́n á sọ di nǹkan míì ni child abuse lóòótọ́ child abuse ò dáa ṣùgbọ́n irú ọmọ wo lòun abuse mo máa bẹ̀yìn lẹ́kẹ̀ẹ́ tó gbọ́ Àgbàlá Gabriel máa nǹkan tó rí ìgbà kan téyín ẹ̀yọ́ báyìí àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá èèyàn mú ẹ kúrò nínú ìlà ìlú ayé look at that your condition and look at your present condition èmi ò mọ nǹkan tó transfer láàrin àwọn méjèèjì ṣùgbọ́n tí mo fẹ́ fààyàn bẹ́ẹ̀ ni pé ó ló gbà ọ́n létí now ṣé ọ̀rọ̀ yẹn ṣó tó káwọn èèyàn lè gbè sẹ́yìn máa yẹn àbí kò tó a máa dálẹ̀ ká tún ṣáájú ẹni tó burú bẹ́ẹ̀ ni pé máa yẹn jù lọ kò bá má ti ṣe bẹ́ẹ̀ fẹ́ tó jù lọ ṣùgbọ́n máa yẹn náà ṣé kò tó ẹni tán máa dán etí ẹ̀ tó bá jẹ́ sójà ni ẹ̀gbọ́n mi ò tó bá jẹ́ sójà ṣe mọ̀ pé indirectly máa yẹn ti kọ́ṣẹ́ pastor lọ́dọ̀ Àgbàlá Gabriel indirectly as at that time àwọn nǹkan tó máa wò mọ́ máa yẹn lára tó máa fi wò pé n tó ṣe ò dá pọ̀ torí pé iṣẹ́ Ọlọ́run Jésù wa ni tó máa gba ilé tí ọ̀tún kò kọ̀ sòsì kí ló dé tí ẹnìyẹn náà kọ kejì sí nǹkan gbogbo ṣe rí. ṣé mo pé ẹni tá a bá pè ní èèyàn náà àbí. kò yẹ kó máa wúrú wa ẹ rárá àwòkọ́ṣe ni nígbà tí àwọn èèyàn ń tajà ń bẹ̀ àwòkọ́ṣe ni wọ́n gbọ́dọ̀ àwòkọ́ṣe yẹn náà mò ń tà láti sọ ṣé ànábì wa sálálá àléwà sáà ẹni sùúrù ṣé wọ́n nílò ìpamọ́ra yẹn. wọ́n ní láti ní ìpamọ́ra. sọrí olóòwe kan tí mo fẹ́ rántí ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló pọ́n spare the rod and spoil the child àwa kọ́ la kọ́ ó ti wà látètè kọ́ ṣe àwọn nǹkan kan wà tá a bá tètè máa correct ẹ̀ àwọn ọmọ wa ṣì ń padà bọ̀ wá máa fọwọ́ gún wa mú. ṣùgbọ́n ṣe mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti rà ló ti ń bàjẹ́ ní agbo òṣèré. ó pọ̀. báwo la ṣe fẹ́ correct ẹ̀. torí pé ẹ lè correct social media it is until we can correct ṣé èèyàn kan ní agbára lórí social media. wọ́n ní ìjọba lágbára lórí ṣe rí ìlú kan wà North Korea bí South Korea tí wọ́n lo fóònù rárá ẹ lè mú wọn sí ẹni yẹn ṣáà láti control ìlú ẹ̀ ni tí wọ́n bá gba wèrè láyé bẹ́ẹ̀ wọ́n á bà lọ ẹ̀jẹ̀ mọ́ lọ́wọ́ lóòótọ́ à ń rí wọn bí backward people but kò sí nǹkan tí ó ṣe kọ níbí anybody abú ẹ anyhow lórí social media láwọn ìlú kan wá lọ gbé yín lé ni ṣókẹ́ báyìí wọ́n ti ń gbé wọn. tó bá ti rí pé wọ́n ti ń tọ́ sí neighbor mi jù wọ́n ti gbé Táyé lẹ́nìí wọ́n gbé Emeka lọ́la torí pé ó ṣe kíni torí pé ó ṣe àṣemáṣe ló díẹ̀díẹ̀ la màmá. ṣùgbọ́n ẹ jẹ́ ká là o à ń sọ̀rọ̀ òmìnira ọ̀rọ̀ wà o. mi ní kò sí. irú ọ̀rọ̀ wa ni mo fẹ́ bá wa là àwọn àwọn olórí wa ò lè máa ṣe nǹkan tó kù díẹ̀ káàtó
ní ká máa gbé ọmọ wọn ṣépè. rárá kò ń ṣe ní èmi ò sọ wípé. ohun tí mo sọ nìyẹn ṣe rí pẹ̀lẹ́ ó lakọ ó labo kò sẹ́ni tó ní ká má fẹ̀hónú hàn ọ̀nà wo lẹ ṣe fẹ́ fẹ̀hónú hàn ẹ gbé pósí ẹ jókòó tì ẹ gbé wo dání ẹ ń fi èèyàn rí sínú ẹ tírú ẹni ẹ bá jágbolé yín ló wà ní tẹ lè ṣerú ẹ ẹ ní lè ṣerú ẹ àwa ń wo owó ẹni yẹn ó rẹ́rìn kàkàkà à ń filẹ̀ inú ẹ̀ ń dùn èèyàn kan wò sùnsùn ó kí ìyàwó ọba mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí í bú ó wò sùnsùn ó kí Ìbàdàn mọ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí í bú wọn tí ó bá padà yá ẹ ní lè bá bẹ̀bẹ̀ níbi tí nǹkan bá bàjẹ́ dé bó ṣe ń dán yẹn other side yẹ kò dáa. ṣùgbọ́n ní báyìí ṣe mo rí i pé ẹ kì í fi bẹ́ẹ̀ kópa nínú fíìmù kódà nípa ẹtún tí. ẹ ń wo fíìmù dáadáa ni. mo ń wò. ṣe máa ẹni sọ̀rọ̀ ẹ bá ti ń lọ sí orí péjì mi mo ti ń gbé fíìmù mi sórí péjì ara mi ni. ṣáwọn ilé ìtẹ̀sẹ̀ ń ṣe àbí àwọn ti tẹ́lẹ̀. tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣe. lọ́dún tó kọjá mo sì ya fíìmù bíi 4-5. ṣé ẹ fẹ́ báwọn èèyàn kópa mọ́ ni àbí ẹ fẹ́. láti ilẹ̀ náà style mi nìyẹn. láti ilẹ̀ style mi nìyẹn wọ́n pè mí mo lọ ẹni bá ti pè mí ni màá lọ. púpọ̀ jù nú àwọn èèyàn dẹ̀rẹ̀ wọ́n ti rí mi bíi olùdarí olùkọ̀tàn ju òṣèré lọ bẹ́ẹ̀ rí kinní kan wà iṣẹ́ wa máa ń sọ fáwọn èèyàn ẹni tó bá mọ iṣẹ́ study ó máa tètè yé tó bá pè mí síṣẹ́ ń sìn kí n ṣẹ́jú ẹnì kankan ara àwọn fault táwọn bàbá wa yẹn ní nìyẹn púpọ̀ ni mo máa ń fi style sọ ibi tán ti kùnà màá máa ń sọ fún wọn tó lọ́ọ́ bá ṣàyè oore ọ̀fẹ́ láti ṣe sẹ́mínà fún wọn máa tún sọ àwọn nǹkan kan fún wọn bí mo ṣe wà yìí mi ní station tó tóbi ẹgbọ́ o àwọn tó wà ń di eré mọ́jọ́ orí mi tó bá ń fi mí ṣe ọ̀rẹ́ àwọn tí mo ní station wọn ẹ náà máa ń lò fún mi tàbá wà lórí set bẹ́ẹ̀ nítorí pé kò easy ó dàbí kọ́ máa fi mí ṣọ̀rẹ́ Jídé Kòsọ́kọ́ ṣe mọ̀ pé màá máa ṣe bọ̀fẹ̀ kọ̀ọ̀kan ẹ mọ̀ púpọ̀ náà boys ẹ̀gbọ́n máa ń ọ̀gá ẹ̀gbọ́n lẹ̀ láti gbé wá lọ́tẹ̀ yìí ẹ̀gbọ́n lẹ̀ tún gbé wá lọ́tẹ̀ yìí. eré àgbàlagbà tí èjì mi ti ń fọ́ọ̀lù sí bọ́dì mi ò fọ́ọ̀lù síbẹ̀ ẹ̀jọ̀ sọ́ lè fi mí ṣe ọmọ secondary school mọ́ báyìí fúnra ara yín náà lè máa gbà èyí tí wọ́n ń ṣe gbogbo ń fọ́ sí aṣọ NYSC wọ̀ gan sìn èyí náà lẹ́dùn torí báwọn èèyàn ti mọ̀ pé ọjọ́ orí ti wà tí station ẹ̀ ò bá wá ti lè balance iṣẹ́ tètè fúnra ara ẹ̀ bẹ̀rẹ̀ sí wá ọ̀nà mi tọ̀ ọ̀nà tó wà nídìí iṣẹ́ wa pọ̀ tètè bẹ̀rẹ̀ sí wá ọ̀nà mi tọ̀ ìdí nìyẹn tẹ́ ẹ rí mi tí mo fi bẹ̀rẹ̀ program proverb challenge ilé ìmọ̀ àwọn other content kéékèèké kan tí mo ń ṣe táyé eré tí n bá kọ fúnra ara mi bá wà máa kọ róòlù tó tí mo mọ̀ pé mo lè ṣe tí kì í ṣe pé kò sáàsìwò yìí lè burú títí tí mi lè ṣọkọ ìyàwó irú ìyàwó tí mo wá lè fẹ́ ló máa determine ẹ̀mí ìsàlẹ̀ lè lọ fẹ́ ṣáájẹ́ kèmí nítorí pé mo fẹ́ ṣọkọ ìyàwó àfi tí story bá sọ bẹ́ẹ̀ mélòó ni irú story yẹn màmá wá irú story yẹn ò ní wọ́pọ̀ tábà dẹ̀ kọ fíìmù ó ní bó ṣe máa kọ́ so tó o bá ti pè é kọ́kọ́ try láti discover pé kí ló fà á àwọn ọmọ tuntun ń jáde lójoojúmọ́ náà ṣé káwọn èèyàn náà máa practice ni you have to practice àyè tẹ́yìn dẹ̀ wà yẹn náà lẹ́ẹ̀ filẹ̀ tán máa wọ̀ bẹ́ẹ̀ ni ìwọ náà wá gbìyànjú àti tètè create àyè tiẹ̀ kí ìwọ náà lè wọ̀bẹ̀ ẹ ṣeun gan ẹ̀yin aráalé lórí ètò Òkè Ìbàdàn ló ní àlejò mi àwọn náà ní gbajúgbajà òṣèré tí gbogbo wa mọ̀ wọ́n bí ẹ mọ àtẹ́lẹwọ́ wa báyìí Kúnlé Afod inú wa sì dùn pẹ̀lú iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe ní ẹ̀ka tí wọ́n yàn láàyò. Home is a fantastic place. When you came to Walgate, how is the room? I love it. How is their AC? Chilling 100. Chilling 100. Yes, no problem. Light 100. Yes. Everything in this. Òkè Ìbàdàn.
ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ nípa àwọn obìnrin ní industry yìí. A rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó rà nípa àwọn obìnrin náà àti ń gba nọ́mbà 1 o. Kí ni ẹ rò wípé ó ń jẹ́ kí àwọn obìnrin náà kí wọ́n jákúnra ju tàtẹ̀yìnwá lọ? Torí látẹ̀yìnwá àwọn obìnrin máa ń wà lẹ́yìn nídìí tíátà. Kì í ṣe pé wọ́n wà lẹ́yìn bí ayé bá ṣe ń lọ là ń tọ̀. Nígbà tẹ́ ń sọ yẹn náà ìyàwó mélòó ló ń lọ ibi iṣẹ́ tí ò kì í ṣe òṣèré, ọkọ ló máa ń ṣe gbogbo ẹ̀, ìyàwó aṣá máa tọ́jú ọmọlé. Ṣùgbọ́n ayé ìsìn ìyàwó gan ti ń di breadwinner family torí pé àwọn náà ti ń jáde, wọ́n ti ń mọ ìyàwó. Obìnrin ti ń jáde fún president nsìn, obìnrin ti ń jáde kó fẹ́ di gómìnà, obìnrin ti ń jáde, so ayé fúnra rẹ̀ ló ṣe àyípadà yẹn. Ṣùgbọ́n máa yin àwọn obìnrin wa kan, mo máa ń fi Fúnkẹ́, Tóyìn, Mercy náà ti join wọn. Kínní náà gbìyànjú lọ́dún tó kọjá, Ẹniọlá Àjàó. Ọlọ́run kínní náà àbúrò mi kí ló ti ń jẹ́ Latifa, Queen Latifa, Wùnmí, òun náà ti join wọn. Ṣé Wùnmí Toríọlá? Bẹ́ẹ̀ ni, Wùnmí Toríọlá ni òun náà ti gbìyànjú. Bíọ́lá náà, Bíọ́lá Adébáyọ̀ náà ṣe program. So wọ́n ti ń gbìyànjú gan. Ṣe rí tẹ́ bá wo àwọn tí mo dárúkọ ẹ̀ dáadáa, ẹ máa rí pàfẹ́ ayé òsì lórí wọn. Àwọn yẹn lè máa rí pé wọ́n múṣẹ́ yìí láti ilẹ̀ bí ẹ̀mí wọn. Ó nígbà wọn Fúnkẹ́ ṣe jẹ̀yà ṣẹ́yìn náà. Ẹ má jẹ́ kí n kàn yín, mo kọ́kọ́ fún lórúkọ kan gbà kan, ó yí ẹ jù ní máa ń pè, iṣẹ́ yí ẹ jù. December tó lọ yìí ni mo fún ní kété ẹni mo fún yìí o idán bòlòbòlò. Reason ni pé tẹ́rìngbà kan mi ní dárúkọ àwọn yẹn, mi sábà forúkọ bòyàn láṣìírí, bọ́ mi ní dárúkọ wọn torí èèyàn mi náà ni wọ́n. Nígbà táwọn fi wà nọ́mbà 1, gold, bàtà, nǹkan kan tó fẹ́ rà nìyẹn, wọ́n fẹ́ ra mọ́tò. Fúnkẹ́ fẹ́ ra best story, ó fẹ́ pe best director jókòó kan jọ ṣiṣẹ́ pọ̀, ó ti rọ́jò ọ̀la iṣẹ́ yìí. Ibi tọkùnrin ò tí ì dé ní iṣẹ́ ọmọ yẹn ti gbé wa kọjá bẹ́ẹ̀ o. Nígbà kan rí Ajílẹ̀ yẹn ní fíìmù ẹ̀ tàjù, bóyá ló 100,000 nígbà yẹn òun ló dẹ̀ tàjù. Nígbà tí wọ́n máa ṣọ́ọ̀kì wa, obìnrin náà ló kọ́ ṣọ́ọ̀kì wa, kìnnì kan Adétìbà àbí kìnnì kan lọ́dún Adétìbà àbí that name tó ṣe wedding party wọ 400,000. Kẹ́mi Adétìbà. Kẹ́mi obìnrin náà ni. Má tí idán bòlòbòlò bá dé, ó ṣe wọ 1 billion, ló wọ 1.5 billion, àmọ́ ibi tó tún gbélé lọ báyìí. Ṣe rí Ọlọ́run á máa bá wa dúró tì wọ́n, Ọlọ́run á máa bá wa kẹ́ wọn. Inú mi dùn. Ṣùgbọ́n ṣó ń jẹ́ ìpèníjà fẹ́yìn ọkùnrin? Wáyé tó ṣe pé jẹ́ ìpèníjà fún wa nígbà tí ṣe pàwọ́ náà rọ́ sẹ́yìn. Ẹ̀gbọ́n pa 7 doors ni. Àgbọ̀. Àyà yóò jà. Ẹ̀gbọ́n pa jagunjagun ni. Ẹ̀wà yóò tún já. Mo gbé fún Fẹ́mi Adébáyọ̀. Àwa fi àyè lẹ̀ fáwọn obìnrin wa náà láti lè fiṣẹ́ ìwú wa lórí. Má sọ àwọn ọ̀nà kan tí èmi tínú tèmi torí ẹ̀dùn. Àfáfẹ́ lọ ṣe tíátà, wọn náà máa bá wọn sùn. Ẹ lọ bá Fúnkẹ́ kẹ́ lọ join ẹ̀. Ẹ lọ bá Tóyìn ẹ lọ join ẹ̀. Tí o bá ti ní talent, Ọlọ́run á gbé ẹ jáde. Kọ́lọ̀ máa bá wa fa àwọn obìnrin wa lọ́wọ́ sókè. Kọ́ lè máa pẹnu ẹ̀ gan wa. Ipasẹ̀wó náà ṣe débẹ̀ tán fi lówó. Kìnní kan náà ṣe débẹ̀ tán fi lówó. Àwọn ọmọ yìí ń ṣiṣẹ́ tọ̀sọ́tò, ẹwọ ọmọ yẹn ẹwùgbà gbogbo wọn sì tí fíìmù wọn wà ní sinimá sí ẹwù àtìgbà tó ti ń polówó forí ṣe fọrùn ṣe yílẹ̀ dénú òjò dénú òrùn látàrí pé káwọn lè tà.
ó ti ń yé wa báyìí ìpè iṣẹ́ náà làwọn náà ń ṣe. ẹ ṣe àṣùgbọ́n à ń pẹ́ ní personal relationship pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. gbogbo wọn kò sẹ́ńtì mi ní personal relationship pẹ̀lú industry kò sí. pé bóyá nípa ti iṣẹ́ ni mò ń sọ. mo máa ń wà ṣe Tóyìn dáadáa ọmọ mi gidi ni. lọ́dọ̀ Tóyìn tí Fúnkẹ́ Akíndélé dìdí sọ nípa yín. kò gbọ́dọ̀ má sọ tí Tóyìn náà bá máa ra táyé tí Tóyìn náà bá máa yọ ibi tẹ́lẹ̀ àti Tóyìn tún dì sí tún yàtọ̀. ibi tá a tún dì sí because ọmọ mi gidi ni ọmọ mi gidi ni bọ́ọ̀sì kìíní ló wà bí bọ́ọ̀sì kí ló ti ń jẹ́ ohun mi torí ọlá rè ti Fúnkẹ́ rè ó pọ̀ bẹ́ẹ̀ Tóyìn no ebi ò ní láàrin àwọn obìnrin wa ní láàrin ọkùnrin gan mi ì lẹ́nìbọ̀dì pé ẹni tó bá ń bínú èmi ni mi mọ́ ṣùgbọ́n mi ẹbí wọn náà ní industry ẹbí wọn. ṣùgbọ́n ṣòótọ́ ni wípé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó bá ti dé industry kò sẹ́ni tí ò yẹ kéèyàn lè lọ bá téèyàn bá ní ẹ̀bùn sí iṣẹ́ yìí yálà ọkùnrin ni tàbí obìnrin ni ẹ̀sùn tó máa fi ń kọ́ àwọn ọkùnrin ní gbogbo ìgbà pé wọ́n ń bá wọn lájọṣepọ̀ kó tó lè fún ẹ ní sí nǹkan bóyá ọkùnrin bíi mélòó. entertainer ni àbí. bẹ́ẹ̀ni. torí kámẹ́rà ló wà wọn àjọ àmì jẹ́ ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ fẹ́yìn náà ẹsọ tọ ẹsọ ẹ bá wọrí kò sọ inú mi dùn fún ẹsọ ọpín sí méjì ẹgbẹ́ ẹ̀wọ́n ní industry ẹ̀wọ́n náà indirectly ní school yẹn náà ní fún ìfẹ́ yẹn ó ti tó ẹ máa gbọ́ sórí ẹ máa gbọ́ ẹgbẹ́ bí ṣàlàyé kí ní kàn ní ẹ ní sùúrù kan tí society bá ń sọ a ní láti tàn mọ́lẹ̀ sí ìmọ́lẹ̀ ìwìrì wọn mọ́ ń ṣe ẹ máa gbọ́ ẹ jẹ́ ká sòtọ́ fúnra wa ṣe rí ọ̀rọ̀ yìí tí bá ti ń ṣe interview máa ń láyé wọn dáadáa tó bá sọ pé wọ́n máa ń kọ́yàn ń kó nínú ilé yẹn o tó bá wọbẹ̀ tó bá kọ́kọ́ nọrí wọlé ìkó ló máa gbà o tí wọ́n náà gbéra láti ilé tó kórí bọ̀bẹ̀ kó fẹ́ kọ́ náà ẹ̀ ń kó ni tó bá náà ń bá wọn sùn bẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ tó kẹ́rù ẹ̀ láti ilé tó lọ́bẹ̀ ó fẹ́ kọ́ bẹ́ẹ̀ sùn ni o èní nìyẹn èní ẹ̀dínmú o nìyẹn. o kọ kí wọ́n bẹ̀rẹ̀ sùn. ẹ ló fi gbéra wá òtò náà gbọ́ pé o ti gbọ́ pé látọjọ́ tó wá náà máa ń bá wọn sùn yìí ta lẹ gbọ́ pọ́n rèpù rí. ẹ sọ̀rọ̀ a jẹ́ pé consent ni. Now my industry is a world on its own where you can meet your partner that will be with you forever. So when you come into that industry so kò sí àǹfààní fún ọkùnrin láti béèrè lọ́wọ́ ẹ̀ pé bóò ní ọwọ́ ẹ̀ ìyẹn mo ń break it differently ni o now ẹlòmíì wà tó lọ sí gbogbo nǹkan sọ pé wà ní film industry ìyá mi kò sí industry tí ó sì àwọn tíṣà ní school lecturer àwọn ń fẹ́ student patient ń fẹ́ nurse doctor ń fẹ́ nurse bẹ́ẹ̀kẹ́ tó gba kerosene jáde lẹ́nu NPC ojú yanrí tó ní government parastatal ní secretariat wọ́n fẹ́ra wọn because that is where you will live most of your life anywhere you work that is where you live most of your life now it is not a force that somebody sees you and like you tó bá wá wò pọ́n fẹ́ fowó èrò promote yẹ tọ́lọ́run bá ṣe pé o gbà fún ó ṣeé ṣe káàrin yín wọ̀ tó o bá gbà fún tó bá gbé wọ́n lọ bò mí ẹ tí ó wo ìjà wà ń bẹ̀ ni kò síjà ń bẹ̀ náà sincerely kò síjà ń bẹ̀ ìwọ náà tó ń bọ̀ máa kówó tiẹ̀ bọ̀ tó bá rọrùn so far it is not that they rape you or they force you it is consent we are adults. And it is everywhere in the world. As a politician, it is there. It is everywhere in the world. So why are they castigating us? Let us be sincere. Ìwọ tó wá gbéra ń bẹ̀ náà tó lọ wọnú náà fẹ́ tó náà ni. Ó wù mí. Industry yẹn wù mí. Ẹ jẹ́ kí n bọ́ sọ́ọ̀bù yìí. Wọ́n máa ń padà yí narrative ni. Púpọ̀ ní àwọn obìnrin mi tó wọ industry torí pọ́n fẹ́ wá fẹ́ yàn bẹ́ẹ̀ ni. Wọ́n máa ń padà yí narrative ni tí o bá ti gbé wọn mọ́. Mo dẹ̀ like Ògògó máa yẹn fine kìíní kan èmi náà dẹ̀ wà like action Ògògó yẹn lákọ́kọ́ wà lọ. Tó bá wá délẹ̀ ó ṣe é ṣe kó má ti ẹ̀rú bí Ògògó ńlẹ̀ kó wá jẹ́ ká òun dẹ̀ ti lé Ògògó yìí títí kò bọ́ sí akọ̀bọ̀ sọ́wọ́ ẹlòkan ni bóyá ẹ̀ náà fẹ́ rúgà
ọmọ yìí náà serious jàre ó filẹ̀ àwa change ẹ̀ pé wọ́n fẹ́ bá mi sùn ní mi ìgbà náà fi ní kinní kan irọ́ ti pọ̀ jù. ẹ̀yin ọ̀lẹ́ tẹ̀wá gbọ́ pé fire for fire. ìyá Ìbàdàn ní ẹ̀ ti sọ láti bẹ̀rẹ̀ o. fire for fire ni lónìí lórí ètò Òkè Ìbàdàn inú mi sì dùn gidi gan torí wípé Bọ̀dá Kúnlé wọ́n mú lẹ̀tàn ni wọ́n fi Ìbàdàn hàn wá gangan lórí ètò Òkè Ìbàdàn lónìí. Ìbéèrè pọ̀ mo mọ̀ wípé ìbéèrè pọ̀ ṣùgbọ́n tó bá ṣe é wá náà ni a ṣe máa gbé sílẹ̀. Kí ló mú yín tó fi jẹ́ wípé ẹ rò pé àwọn tí wọ́n jẹ́ àgbà òṣèré tó jẹ́ wípé àwọn èèyàn àti fẹ́ máa gbàgbé wọn tó sì jẹ́ wípé wọ́n fara jìyà wọ́n fara ṣiṣẹ́ fún indọ́strì yìí ẹ wá wò wípé ẹ jẹ́ kí n máa tọ̀ wọ́n lọ lẹ́yọ kọ̀ọ̀kan ṣé ìfẹ́ tẹ́ ní sí wọn náà ni ó tó eléyìí ni àbí torí àti máa ṣèbọ wọn ní indọ́strì yìí ẹ fẹ́ kó parun. àwọn èèyàn ti fẹ́ béèrè question ẹ̀ lọ́wọ́ mi pa. ẹ mọ̀ kó dùn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú. it's just unfortunate pé àwọn èèyàn mọ̀ pé a ti ń ṣe tipẹ́ kì í ṣe sìn nítorí pa ti ń fi hàn náà fi wá rí ń sìn. àìmọye àwọn tá a ti ń wá lọ over 10 years ago 12 years ago àìmọye àwọn tá a ti ń àìmọye àwọn tó wà ní payroll làwọn kan tó jẹ́ colleagues mi èmi nìkan kọ́ mo ń ṣe àpọ̀ tá à ń ṣe bẹ́ẹ̀. ṣé ẹgbẹ́ ló gbé ètò yìí kalẹ̀ ni àbí. we have we have differences olúkálùkù ní n tó máa ń like láti ṣe àwọn míì wà tẹ́ máa feel pé wọn kì í ṣe tó ń ṣe tiwọn tó ń dẹ̀ fẹ́ kẹ́ anybody gbọ́ ara àìfẹ́ kan èèyàn gbọ́ ṣe mọ̀ pé àwa tá à ń ṣe kan gbọ́ sí billion ti pọ̀ lọ́rùn wa billion káàkiri àgbáyé ó pọ̀ lọ́rùn wa àwọn tó fẹ́ máa ṣàánú gan ti dínkù tó rántí fípò ti wà òkè ni so àwọn èèyàn in tó fà á tèmi fi ṣe hàn òun ni pé mo ṣe birthday 50th birthday mi 2 years ago mo wá ń ka comments ní sàlẹ̀ àwọn videos tá a ṣe àwọn pàtí náà náà mọ̀ ṣe àwọn àgbààgbà wọn ló ń tọrọ owó lórí social media nípa à ń ṣe àwọn kìíní rí ni lókè tẹ́ bá fẹ́ rí àjẹkẹ́rin la fi bẹ̀rẹ̀ sí ń ṣe láṣehàn ìgbà tí wọ́n dẹ̀ ta ṣe láṣehàn yẹn ó wá tún wá fi oore ọ̀fẹ́ sí fún àwọn àgbààgbà yẹn láti tún rí gbà ju ìwọ̀nba táwa ń ṣe fún wọn lọ tẹ́lẹ̀ nípa àwọn èèyàn wá ti rí pé òkè ni ẹ bá mi fún wọn ní nǹkan báyìí ẹ bá mi fún wọn ní nǹkan báyìí ó wá jẹ́ kí oore ọ̀fẹ́ yẹn yọ dáadáa fún wọn. then ṣe rí èmi as a person mo nígbàgbọ́ pé humanity ni best religion. bẹ́ẹ̀ni. èèyàn bá lago látàárọ̀ dálẹ́ tínú ẹ̀ ò bá ti dà kò dá náà ni èèyàn bá kírun jáwọ́ lọ tínú ẹ̀ ò bá ti dà kò dá náà ni bọ̀ tó bá ti ń ṣe dáadáa fọmọlàkejì ẹ̀ tó nínú tó dáa sọmọlàkejì ẹ̀ èmi nígbàgbọ́ pé religion tó dáa jù nìyẹn. so láti ilẹ̀ mo ní ẹ̀kọ́ tí bàbá mi kọ́kọ́ kọ́ mi ni pé afúnni ẹ fún mi nǹkan báyìí sí ẹ bá fẹ́ fún mi nǹkan níbo lọ́wọ́ tí yín wà òkè ni pé tó bá ti ń ṣe ọlọ́run á máa jẹ́ kó wà lókè mo nígbàgbọ́ yẹn lápá kan lápá kejì ẹ láwọn èèyàn kan a ní ẹ tó bá dé ṣe dáadáa báyìí wọn pẹ́ kú o ọlọ́ba ní màpẹ́ láyé ọlọ́ba dẹ̀ lásìkò tí kò tó náà nìyẹn ìyẹn ń ṣe pé nítorí pé èèyàn ń ṣe dáadáa tó máa wá scare àwọn èèyàn láti fẹ́ ṣe dáadáa ẹ ti understand so ṣe rí àwọn àgbààgbà yẹn àwọn ọmọ kéékèèké tá à ń rí lójoojúmọ́ wọ́n ṣe ń ra àánú gbà àwọn àgbààgbà tán ti neglect náà lẹ́jẹ̀ ń wá lọ mo tún ṣe ní òfin fúnra ara mi pé ẹni tó bá jẹ́ sàwáwù mi àbí junior sí mi ì ní dọ́dọ̀ wọn. wọ́n sì lókun dáadáa. yeah you can still struggle you can still make something out of your life púpọ̀ táwọn àgbààgbà táwọn sọ èmi ò mọ bó ṣe ń tan fóònù social media kankan débi tó fẹ́ ti wà ní ojúde ayé ń sìn because bẹ̀rẹ̀ ní iṣẹ́ kù sí ẹ̀ṣẹ́ tí ò mọ bó ń ṣe ẹni tí ò tí ì mọ bó ṣe ń tẹ Facebook ṣé bò ń ló fẹ́ mọ bọ́ yẹn máa ṣe TikTok ẹ ti ọ̀dà sáà irú àwọn yẹn ló nílò ìrànlọ́wọ́ jù ṣẹ́ẹ̀dẹ̀ rí tó bá ti pa àgbà tì ó máa ń yára pa wọ́n tó bá ti pààyàn tì kó má jàgbà gan
wọ́n bá pa ẹ́ tì wàá mọ̀ lára. tí ò tẹ̀ séèyàn kankan tó ní ẹ̀lẹ́fẹ̀ ẹ̀yẹn o níwọ̀n tán ti ń fojoojúmọ́ kí tẹ́lẹ̀ pé rádì ẹyin máa yẹn nìyẹn all of a sudden kí ní ẹ̀kọ́ die down all of a sudden kí ní ọmọ kan wá kọjá wájú lẹ́yìn ní gbogbo ìyàrá tẹ̀lé sáà ní bọ́lá ṣe ṣàyé nìyẹn ṣùgbọ́n inú àwọn ẹni yẹn náà ẹ jẹ́ ká máa múnú wọn lọ ẹ jẹ́ ká tọ̀ wọn lọ mo máa ti ẹ̀ ń ṣẹ̀fẹ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta máa jẹ́ ẹ má bínú mi o àdúrà tó ń ṣe fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta àtẹ̀pẹ̀ tán fáwọn tó bá bínú mi ọlọ́bàjẹ́ olómú yín o torí gbà bí nǹkan tẹ́mi kan máa ń gbọ́ gbogbo prayers yẹn máa wà overwhelmed because gbogbo èèyàn tó ń ṣàdúrà kọ fún yàn náà kọ nínú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ni but I know that some people are saying it from the depth of their heart. Yes. Gbogbo àwọn tó bá ń gbàdúrà fún mi tòótọ́ wọ́n ṣe fẹ́ kó rí fún mi ó máa rí fáwọn ọmọ wọn bẹ́ẹ̀. àmín ẹ ṣeun gan ṣùgbọ́n kí lẹ rò wípé ó kù díẹ̀ káàtó ní indọ́sítírì yín tó jẹ́ wípé ó pọ̀. bí wèrè ó pọ̀ jàǹtìrẹrẹ. ẹ tẹ̀ bá wa sọ bóyá bí ẹyọ kan bí méjì. a máa ń campaign fáwọn olóṣèlú wọn tó bá ti wọlé tó wọn máa ń gbàgbé wa mo wá máa ń sọ fáwọn tájọ ń ṣiṣẹ́ yìí pé wọ́n bá ti wá pè wá yẹn ẹ má jẹ́ ká máa gbowó lọ́wọ́ wọn mọ́ ẹ jẹ́ ká bẹ̀ wọ́n fún nǹkan kan wọ́n kọ́ hospital tó máa jẹ́ táwọn entertainers ṣe fún àwọn sójà lọ hospital tí wọ́n. bẹ́ẹ̀ni ọlọ́pàá ní. wọ́n ní wọ́n bá kọ̀ fún wa wọ́n bá tiẹ̀ ń ta oògùn ta bóyá 50,000 wọ́n bá tà fáwọn bóyá 25 ń bẹ. wọ́n subsidize. bẹ́ẹ̀ káwọn nọ́ọ̀sì lè máa tọ́jú àwọn àgbààgbà wa tó ń sìkì àwọn nǹkan kan yẹn ẹ jẹ́ ká máa rí nǹkan gidi gbà tó máa wúlò fún wa nísìn àti lọ́jọ́ ọ̀la ìyẹn ni ó wà important láti ṣe. ẹnìkan bí mi lọ́jọ́ kan gbogbo àwọn àgbà tó lọ rí ẹ jẹ́ kó máa ṣe insurance lóòótọ́ insurance dá òṣèlú dá débi tó jẹ́ pé èèyàn lè dojúlé company kan pé kò ní sá lọ púpọ̀ nu company ti fìlú ilẹ̀ ètò bá ṣe insurance ibẹ̀ táwọn ti kó gbá lọ ẹ̀jọ̀ ṣé èèyàn fẹ́ mú gbá tán. tó ti kó nílẹ̀ àbí tó ti fọ́. but we lack a lot of government support. We lack a lot of government support in terms of ṣé tó bá rí nsìn wọ́n á rí pé àwa náà ti ń gbìyànjú pé kí fíìmù wa dà a ti ń gbìyànjú gidi gan. now ìgbìyànjú yẹn ìṣòwò kékeré ò yá mi over 400 million lọ́nà sórí 7 doors tẹ̀rín yẹn 400 million bẹ́ẹ̀ ni mo sọ fún yín ká ṣàdúró iṣẹ́ yẹn kọ́nà dúró owó yẹn káwọn tẹlígíráàmù máa gbé síta àwọn ẹni ibi àwọn ẹni àdánù kọ́ máa lọ ṣàdúró nǹkan bẹ́ẹ̀ yẹn kọ́ má tiẹ̀ wo effort táwọn ènìyàn ṣe láti lè support náà táwọn yẹn ò bá wá lè ṣe tí kò yẹ kí ìjọba náà tún support. ọjọ́ tí wọ́n bá wá gbọ́ pé irú fíìmù wa kan ó gba Oscar award wọ́n wá wọ agbádá débẹ̀ àwọn Nigerian film is our Nigerian film. ẹnìkan fi wọ́n ṣe yẹ̀yẹ́ lórí ọ̀rọ̀ Anthony Joshua. This guy came out kó fẹ́ bá gbọ́ to represent Nigeria l'Olympics bóyá 2012 early dam. ẹni kò lè tẹ̀lé yín ẹ kó máa lọ bá London ìbí London náà bí sí ó padà sí London ẹ mo rí yín wú tán gbogbo àwọn olóṣèlú wa àwọn àbọ̀ lọ́wọ́ wọn máa ń bá ya fọ́tò torí pé òun lọ ayé ọkàn ni ó jẹ́yàn gidi ni ẹlòmíà ti gbé yín rí pé ẹ̀yin bíi báwo adúlù tẹ́ ẹ ṣe fún mi you understand they should support us tó bá tiẹ̀ ti kọ́ńtọ́ bá tiẹ̀ lè support gbogbo wa àwọn tẹ́ bá ti rí pé Ọlọ́run ti ń fà lọ́wọ́ sókè tó ti ń múnú yín dùn yìí ẹ ràn wọ́n lọ́wọ́ àwọn yẹn náà ràn àwọn kọ̀ọ̀kan lọ́wọ́. ṣùgbọ́n ṣé lè jẹ́ bí àfẹnukò nínú ẹgbẹ́ yín. kò ní dandan kí n fẹnukò pẹ̀lú anybody mo fẹnukò fúnra mi láti sọ ohun tó wà nínú mi fún aráyé láti gbọ́ mọ̀sáì fẹnukò káyé tó gbóhùn mi. àṣebẹ́ ní bọ́dì wà ṣé kò sí bọ́dì ni ṣùgbẹ́gbẹ́ wà. bọ́dì pọ̀ kì í ṣe pé ó wà bọ́dì pọ̀ bẹ́ẹ̀ ni kò sí kí bọ́dì máa pọ̀ white bọ́dì ṣe ní pọ̀. mélòó ni pátì tí Nàìjíríà ní. rárá kò ń ṣe gbé olóṣèlú ẹgbẹ́ àwọn òṣèré mo mọ ANTP tampan. ẹ túmọ̀ yẹn náà ó yẹ máa kà lọ.
mọ Nantab. Mo mọ Nantab. Ẹ ṣe kà á mo ṣe bó ṣèrè náà ni. Nantab mo ṣe fẹ́ sọ ni. Ẹ mọ Hitman. Ni mo ṣàmọ́ yẹn ti. Ó pọ̀. Mo mọ Tampa. Èmi ò tún sínú gbogbo àwọn yẹn. Èwo lẹ́yìn wá wà? Mo wà l'ambassador. Yeah. Ó dẹ̀ ti wà before Tampa. Ẹ sì ní Tampa. Mi sì mẹ́mà. Kí ló dé? I mean a golden movie ambassador. I'm a golden. Ni chairman, president la ni Saheed Balogun. Okay. Saka, Simple Saka dẹ̀ ni vice president. Jọkẹ́ Múyìwá ni treasurer wa. Bímbọ́ Emmanuel wà ní wa. So kì í ṣe pé ẹgbẹ́ tí o àwa kan ń pariwo. It's not by loud. Ṣùgbọ́n èmi rò pé ilé ìtàfin ní kìlódé kò sí nǹkan tó burú náà ẹ̀. Kẹ́nu lè kò kí. Ìyẹn mi pé kẹ́nu máa kò a lè ní bọ́dì ẹ̀yọ kan tó máa jẹ́ head. Káwa ní subsidiary. Well, mi mọ̀ but ó yẹ kí Nantab lè jẹ bọ́dì yẹn. Nantab. Bẹ́ẹ̀ni. Ó yẹ kó lè jẹ bọ́dì yẹn because ó wà lára ẹ̀ tán kọ́kọ́ found. I think ANTP came before Nantab but Nantab because àwọn alákọ̀wé ni náà dá sílẹ̀ and it's going to because of the uniform language of English. It's going to unite the Igbos, the Hausa, and the Yoruba. So I believe ipe olóyè kò jẹ́ mother body wa. Ẹ ti understand but there's nothing stopping us from club tó ń gbá bọ́ọ̀lù pọ̀. OPC gan ṣe yọ kan. Wọ́n pọ̀. Ẹ ṣeun gan. Wọ́n ní mọ́tò gan National Union wà off-road wà. Kí ló dé táwa máa gbowó látọjú kan? I'm telling you the truth. Ṣùgbọ́n ìlọsíwájú ẹgbẹ́ yìí. Òun náà ni gbogbo à ń lé. Ìtorí ẹ̀ everybody ṣe ń jà fúnra wọn. Nígbà tá àti ẹ̀ pọ̀ rárá gan, irú àwọn Fúnkẹ́ ò jáde. There's when you have healthy competition in Komada. Bẹ́ẹ̀ni. I'm telling you, that is my own belief. Belief tèmi yàtọ̀ sí. Healthy tẹ̀ fi sí yẹn, ó ti jẹ́ kọ́kọ́ mi balẹ̀. No, when there's competition and it is healthy, people will grow. Bẹ́ẹ̀ni. Ká ní Fúnkẹ́ nìkan ló dá wá ní 2 years ago pẹ̀lú female tí ó sì challenge. Ó lè máa strive ní the following year. Nígbà tí wọ́n ti rí bí Fúnkẹ́ ṣe ṣe jagunjagun náà bínú. Fúnkẹ́ náà wò pé kò ní lọ bẹ́ẹ̀ tribe of Judah tẹ̀lé gbà. Fẹ́mi náà tún wò pé kò ní gbà wá Fẹ́mi. So competition yẹn máa jẹ́ ká grow ni kì í ṣe pé ó ti ṣe ẹ̀ lọ pa ìyẹn ò dáa. Bẹ́ẹ̀ni ẹ ṣeun gan. Ṣùgbọ́n kò ní dáa kí n dágbére lórí ètò yìí kí n má béèrè lọ́wọ́ Kúnlé Afọ́d pé ìlú Ìbàdàn náà ńkọ́ kí ni wọ́n tún fẹ́ fún wa irú ìlọsíwájú wo lẹ́ ń fẹ́ fún ìlú Ìbàdàn. Ṣé mo pé ìlú Ìbàdàn ni gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ló ti bẹ̀rẹ̀ ká sọ̀rọ̀ pa tíátà. Gbólógún lè gbé. Ká sọ̀rọ̀ pa tíátà ká sọ̀rọ̀ nípa music gbogbo ẹ̀. Ẹgbẹ́ ilẹ̀ fẹ́ ká tó máa sọ ó mọ̀ ó sọ wípé ṣé ẹ̀rọ títí sí pé táwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ báyìí Ìbàdàn ẹlòmíràn ní tóun ò bá dé kó ń sìn òun ò blow. Ṣó yẹ kó wá rí bẹ́ẹ̀? Irọ́ wọn ò nígbàgbọ́ ni. Nígbà tí Èkó ń rìn lójú méjèèjì lèmi ti kó lẹ́kọ̀ọ́. Mo lò 7 years lọ́fà, mo lò 3 years lóṣogbo, mo ti ń lọ́dún 4 lọ́nbí. Èmi bóyá rí nìyẹn, mo ń try láti jẹ́ kó yá àwọn èèyàn ní pé kì í ṣojú kan ní theatre tí you operate. And if you know what you are doing, you can make it anywhere. If you truly lóòótọ́ lè máa ní àwọn difficulties kékeré kan. For instance, mo ń ṣe program mi ilé ìmọ̀ yẹn Ìbàdàn ni mo ti máa ń record, mo dẹ̀ máa ń gbé àwọn òṣèré wá. Àti gbóṣèré wá láti Èkó lè máa difficult lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tí n bá gbé program yẹn lọ Èkó, a máa rí ṣe more with the artist there. Ju bóyá wà ń bíbá ẹ̀ náà. But ẹ má jẹ́ kí n tanra yín, kí ká má tanra wa. Tí n bá lówó láti pè wọ́n dáadáa, wọ́n á wá bí náà. Bẹ́ẹ̀ni. So èmi ni máa increase máa gbéra. Tí n bá dẹ̀ ti gbéra, Ọlọ́run á jẹ́ kó gbọ́ tèmi. Kí wọ́n lè fẹ́ sí fún Ìbàdàn? Ṣẹ́rí tí ìlọsíwájú Ìbàdàn àti ẹ̀dúpẹ́ onímọ̀ ẹ̀rọ ọ̀gá wa Ṣèyí Mákindé wọ́n gbìyànjú àfi tá a bá ń tanra wa wọ́n try. Ṣùgbọ́n kankan wà tí mo rí pó láàkì gan
kì í ṣe Ìbàdàn nìkan tourist attraction Ìbàdàn wíìkì gan ó wíìkì gan the country mi tourist náà fi ń gbowó tourism náà fi ń rówó náà fi maintain ìlú wọn ó wíìkì gan. Then I don't know mi mọ̀ bóyá wọ́n stop ẹni nígbà tí mo wà kékeré mo mọ̀ pé transit kìíní kan trans amusement park ó wà ó tún ní kan transit kìíní kan bus tó máa ń ná Èkó bọ́ọ̀sì ńlá ni wọ́n á kọ kìíní kan transit sí ní ẹ̀rìn ìrántí gbọ́n ó wà nígbà yẹn. Ibẹ̀ làwọn kinní wà ń sìn àwọn mọ́tò bọ̀gìnìbọ̀gìnì àjùmọ̀ṣe ibẹ̀ ló wà ń sìn ó ti di omi tuntun báyìí ibẹ̀ ló wà ń sìn. Now irú yẹn ó yẹ kán jẹ́ kó lè pọ̀ kó dẹ̀ rọrùn débi pé mọ́tò tó ń lọ sẹ́yìn ẹ ti mọ̀ pé bóyá 12 ló máa gbéra ẹ lè ti ra tíkẹ́ẹ̀tì yín online. Ó wà. Èmi ò mọ̀ tó máa pọ̀ débi tó yẹ báwa ṣe fẹ́ ṣùgbọ́n ó jẹ́ máa mọ̀ pé kan Ẹlẹ́yẹlé ló ń ná kinní kan then díẹ̀díẹ̀ níná kò omi tó pọ̀ láàrin láti. ṣùgbọ́n tí amusement park tẹ̀ ń sọ kì í ṣe amusement park mọ́ báyìí. Wọ́n ti páàkì ẹ̀ kúrò. ṣùgbọ́n bóyá wà bẹ̀ wọ́n ní pé kí wọ́n tún bóyá wọ́n ti bá wa ṣe irú ẹ̀. tó síbòmíì tó máa da kò tí ẹ̀ yẹ kó jójú kan gan àwọn nǹkan àlùmọ́ọ́nì bẹ́ẹ̀ yẹn ètò ìgbafẹ́ ó yẹ kó ṣe àwọn nǹkan kan táwọn èèyàn ṣé ní mo ṣe example kan nígbà tí mo lọ Abẹ́òkúta ní last week ẹ wo Olúmọ for heaven's sake kí ló mú wọn má tún bí ṣe dáadáa kí ló mú wọn má ṣe train láti airport lẹ́kọ̀ọ́ tó máa gbé wọn débì kan ní Ẹ̀gbá tó máa wọ bọ́ọ̀sì fún tó máa jẹ́ bọ́ọ̀sì tó ń lọ tourism nìkan tó lọ sólúmọ tó máa dé Olúmọ tó tẹ́lẹ̀ máa wà nítòsí ibẹ̀ tó dáadáa tó máa jẹ́ ìjọba ó kàn jẹ́ pé nǹkan ìjọba wọn maintain ẹ̀ náà ni wọn ò ní maintain ẹ̀ dáadáa wọn ò ní maintain ẹ̀ ìjọba kan bá ti kúrò ìjọba mi lè dè kó lóhùn kọ́ ló ṣe kíní kan títí wa ní fẹ́ ṣe ṣùgbọ́n wọ́n ń gbìyànjú ṣùgbọ́n kọ́kọ́ bá wa ṣe kó tún dáa sí i kọ́ dẹ̀ jẹ́ káyé ṣẹ́rí tó bá ní ká jẹ́ káyé rọ̀yàn lọ́rùn yẹn èmi máa ń fipọ́ lọ́rùn lónìí yẹn ìjọba ò ní máa kó sápò èèyàn kankan. ṣùgbọ́n àwọn nǹkan amáyédẹrùn ó ní kàn ṣe basic things tèmi ń sọ nìyẹn. ẹ ṣeun gan tán tí mo sọ nìyẹn. òun náà lẹ ti ń gbọ́ yìí àwa náà rọ gómìnà wa pé ẹ bá wa jáwé sóbì. Gómìnà nìkan kọ́ o àárọ̀ gbogbo wa nílùú náà torí wọ́n máa ṣe náà á tún máa lọ fọwọ́ ara wa bàjẹ́ ẹ tí mi ti rí gbọ́ rí ní ayáwèrè ìlú yìí o wọ́n á dẹ̀ máa lọ tú street light pa street light tán ti ṣe fún yín yọ réèlì kíní ẹ̀ẹ́dẹ̀ máa yọ ẹ̀ẹ́dẹ̀ máa ń sọ pé wọ́n ṣe wọ́n bá ṣe náà ṣáwa náà dá àdá o. ẹ ṣeun gan ọ̀gá wa ẹ̀gbọ́n wa ọ̀nkó wa gbajúgbajà òṣèré Kúnlé Afod ó mú mi kémi àti ìjọ ṣe òwe ṣùgbọ́n kò ń ṣe orí ètò yín ní ìdẹ̀múra ẹ̀ wá ṣùgbọ́n tẹ bá fún mi láǹfààní bóyá èmi náà tẹ̀lé gbìyànjú díẹ̀. tẹ bá sọ bí nsìn mi ní sọ̀rọ̀ torí pé kò ń ṣe orí ètò yín. tó bá dé ètò mi lẹ ti fẹ́ ọya àmúkọlẹ̀ tó bá dẹ̀ dá yín lójú màá gbé yín wá sórí ètò mi lọ́jọ́ kan. tí ìgbà ṣáà má tẹ̀ jẹ́ kí n sọ irú má yí ìfẹ́ nírú ẹ̀ níbẹ̀ ẹ gbé mi wá. ó ti tán. ẹ gbé mi wá. ẹ má bójú ara yín jẹ́. ọmọ Yorùbá lèmi náà mi ì lè bójú ara mi jẹ́. ọmọ Yorùbá lèmi. ó òwe gígógóró má gún mi lójú o. òwe lòwe ń jẹ́ àtòkè. ìrẹ́ máa yọ àwọn kan kúrò láìpẹ́ yìí. kí ló dé ṣùgbọ́n òwe lòwe ń jẹ́. àwọn yẹn gan àwọn ọmọ tó wà London ti mọ̀. gbogbo bá a ṣe kọ́ náà nìyẹn. láwọn tuntun. Bá ṣe research àfi bóyá ìwé tẹ bá fẹ́ káwa gọ́gọ́ ṣe máa kọ sílẹ̀ fún wa. owó òwe máa lọ náà ni ìwé á máa lọ náà ni. wọ́n ní máa kọ́ kọ òwe mo sì ń wáwé yẹn 15,000. kí lorúkọ máa náà. mi mọ ẹnìkan ló kàn sọ pé òun kọ́ máa kọ sí ìwé kan òwe 15,000. ẹ fi dáhùn máa bá yín wá jáde. Ọlọ́run jẹ́ kí n ṣe kòǹgẹ́ ìwé. máa bá yín wá jáde ṣe gbọ́ ẹ ṣeun gan ṣùgbọ́n kí lẹ máa fi ń gbafẹ́ báwo lẹ ṣe máa ń ní àsìkò ìsinmi. mo máa ń sábà sinmi lẹ́nu iṣẹ́ torí most times ni màá fi ń ṣiṣẹ́ most times ni màá fi ń ṣiṣẹ́ mo kúrò location kan lánàá mo fẹ́ bẹ̀rẹ̀ program mi lọ́la mo fẹ́ fi nìkan story ẹ̀yin lẹ tún gbà náà ààyè tó yẹ kí n gbà kan story
wọ́n dáwà tí ń ṣe lọ ẹ̀yìn bẹ́ẹ̀ mo níbi kan lẹ́yìn ọ́fíìsì nígbà tá a máa ṣe fàájì bá a ṣe ń ṣe fàájì yẹn a máa kọ̀tàn tá à ń kọ lọ so iṣẹ́ wọnú eré wọnú iṣẹ́. ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá fẹ́ ṣiṣẹ́ rárá tẹ́tẹ́ wò pé mo fẹ́ fúnra mi nísinmi mo fẹ́ múnú ara mi dùn ṣé ẹ máa ń travel ní àbí ẹ. ìyẹn náà mo ń lọ ṣiṣẹ́ ní sinmi kẹ kò sígbà tí mo travel kúrò Nàìjíríà tí mi níṣẹ́ o ṣe fẹ́ kú sọ̀hún ni. bẹ́ẹ̀ fẹ́ lọ gbádùn ara yín ẹ fẹ́. fún kí ni irú ìgbádùn wò kékan sùn. ok irú ìwé lẹ fẹ́ràn láti máa gbọ́. gbogbo orin Ọlọ́run ṣe mí lẹ́dàá tó láìkí orin gan. ẹ ní olórin kan báyìí ní pàtó tẹ̀yàn láàyò. kò sí olórin tí mi láìkí o. tó bá ẹ̀yà orin kan yàtọ̀ sí pé lórin. kò sí tí mi láìkí. àti fújì o àti wọ́n fi jùjú kọ́ mi dàgbà mo láìkí reggae gan torí mo believe pé reggae ò kì í ṣorin lásán. ẹ̀mí ni ìmísí ni spiritual song ni reggae. tẹ bá dẹ̀ rẹni tó kọrin hip hop tó ní reggae background irú wọn máa ń blow gan irú ẹ̀ ní Two-Face. Patoranking. reggae rádà tún ni Patoranking kọ dancehall ó yàtọ̀ ó yàtọ̀ mo like orin gan mo mọ̀ pa orin gan ká ní mi ṣe fíìmù ni ìdí music production ni ìbá wà àbúrò mi kọrin mo dẹ̀ ń tì sí torí pé mo kàn ṣùgbọ́n mo mọ̀ pa no kì í ṣeré o kì í máa ṣeré mo like orin gan ni o but mo máa ń feel comfortable more láàrin jùjú music máa ń feel comfortable more láàrin jùjú music but ẹ má jẹ́ kí n tàn yín àwọn onífújì mo like wọn bíi. rẹ̀ pé like Malaika. ìyàwó mi ló like Malaika. mo ṣàmọ̀ pé kì í ṣe pé mi like Malaika but ìyàwó mi ló like Malaika gan. ṣùgbọ́n mi mo like Òṣùpá pa mo like Pasuma gan. mo like Pasuma gan. Obesere wa ni mo favourite mi. ẹ tún gbọ́ sidophobia. orin o lè fẹ́ràn. gbogbo orin ẹ̀ mo tún like Kollington gan. kébé wàrà so tó dẹ̀ bọ̀ sọ pé I love music in general ó lọ́rẹ́ mi kan tó sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní àmì music lover mo ní rọ ni you are not a music lover torí òkè ń gbọ́ reggae Fuji nìkan ló like so ó ní genre of music tí wọ́n like ṣẹ́rẹ́ mi pé bá play orin Benin tó bá ti dùn gbọ́ létí máa kó jẹ máa wá kiri ni mo rí bàbá kan mo ṣe MC lẹ́nu ọjọ́ mẹ́ta yìí látọjọ́ tí bàbá wa Orlando Owo ti kú mi rẹni tó kọ Orlando tó tún jọ Orlando tó ẹni tí mo sọ wow. I am going to bring him on my program very soon. He is very good. Mo ti lọ Èkìtì àwọn irin ìbílẹ̀ ẹ má wọrí. ọjà tó àpàṣẹ yẹn ara lé lórí ètò Òkè Ìbàdàn lónìí ó ti rókè inú mi dùn gidi gan pẹ̀lú àlejò wa Kúnlé Afod wọ́n fi àsìkò wọn sílẹ̀ wọ́n túraká wọ́n sọ̀rọ̀ wọ́n sọ ohun tó wà nínú wọn ohun tó ń fẹ́ fún indọ́sítírì wọn ohun tí wọ́n ń fẹ́ fún ìlú Ìbàdàn mo mọ̀ pé ohun tó máa ti ń fẹ́ fún ìlú Ìbàdàn náà wọ́n fẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà náà nìyẹn torí wípé tí wọ́n ní gbẹ̀dẹ̀ báyìí òun ló ń rọ kókò lágbàlá tó bá ti dẹrùn fún wa lórílẹ̀-èdè Nàìjíríà yóò dẹrùn káàkiri ìpínlẹ̀ ìlú àti káàkiri gbogbo àgbáyé ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí ọ̀nkù Kúnlé Afod èmi ló ọ̀nkù bá a ṣe ń kàn sí ètò Ọlọ́run máa jẹ àkúbà ẹ bá mi dágbére fáwọn aráalé. mo kí gbogbo yín ẹ kú àti àárọ̀ tẹ́ ti ń bá wa bọ̀ fún àǹfààní àwọn tó bá bá wa wo eré ìdébi tá a bá dé ẹ kú iṣẹ́ àtàárọ̀ ẹ kú torí àtẹni tó ń wò àtàwa tá à ń ṣe gbogbo àìṣe làjọ ń ṣe Ọlọ́run á máa fún wa ṣe o ẹ máa rí bá ti ṣe ẹ máa rọ́nà gbégbà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà ṣe wá rọ́dún tá a mú yìí ọdún ayọ̀ lọ́lọ́run máa ṣe fún wa ìgbéga ní gbogbo ọ̀nà tó dáa lọ́lọ́run á ṣe fún wa aburú ó di wọ̀ nínú ìgbẹ́ ire o. tó ẹ̀yin aráalé kò jù báyìí lọ Tèmiládé Àlòkò náà lórúkọ ti tèmi ẹ sì lè pè mí ní Ahọ́ndìwúrà ẹ má gbàgbé láti subscribe sí ojú òpó Òkè Ìbàdàn pẹ̀lú Tèmiládé gbogbo àwọn tá a ti fi ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò sẹ́yìn náà lẹ́láǹfààní láti bá wọn pàdé bẹ́ẹ̀ àwọn èèyàn jankan-jankan ní o bẹ́ẹ̀ ni ó tún dijọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí kan náà Tèmiládé Àlòkò lórúkọ mi lẹ́ẹ̀kan sí ó dàbọ̀. Òkè Ìbàdàn.